Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí màá máa ṣàlàyé bó ṣe lè ro matrices méjì papọ̀, bó sì ṣe lè yọ matrices méjì kúrò nínú ara wọn. Láti ro matrices àti láti yọ matrices méjì kúrò nínú ara wọn kò le rárá, kódà ó fara pẹ́ bó ṣe máa ń ro nọ́mbà méjì papọ̀ àti bó ṣe máa ń yọ nọ́mbà méjì kúrò nínú ara wọn. Ṣùgbọ́n ohun tó gbọ́dọ̀ ṣàkíyèsí òhun ni pé kó o tó lè ro matrices méjì papọ̀ àti kó o tó lè ro matrices méjì kúrò nínú ara wọn, wọ́n gbọ́dọ̀ jọ ní order kan náà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ká pé n bá ní A mi ó jẹ́ A11, A12, ẹ jẹ́ á kọ lákọ̀ọ́tán, má gbàgbé tí mo sọ pé eléyìí dúró fún nínú fídíò tó kọjá. So ó rí i pé àwọn subscript yìí méjì ni. Subscript alákọ̀ọ́kọ́ ó ń dúró fún ipò row, pé ipò row wo ni element ń wà, tí ẹlẹ́ẹ̀kejì ń dúró fún column. Á já sí pé ìtumọ̀ A11 níbí báyìí ni pé kí ni o, element wà ní row alákọ̀ọ́kọ́, column alákọ̀ọ́kọ́. So ìtumọ̀ A21 ni pé ó wà ní row ẹlẹ́ẹ̀kejì, column ẹlẹ́ẹ̀kejì. So tí B mi náà dẹ̀ sì jẹ́ kí ni o, B11, B12, B21, B22. Ó rí i pé tó bá wò ó dáadáa, kí ni order A? Má gbàgbé títò wọn ó jẹ́ 2 by 2 ni o, torí tó bá wo row wa, row alákọ̀ọ́kọ́ rèé, row ẹlẹ́ẹ̀kejì rèé, column alákọ̀ọ́kọ́ rèé, column ẹlẹ́ẹ̀kejì rèé, á já sí pé 2 by 2 ni o. So tó bá wo matrix B bákan náà ẹ̀wẹ̀, 2 by 2 lòun náà, torí row méjì la ní a sì ní column méjì, á já sí pé Ọlọ́run ti ṣe wọn, a lè rò wọ́n papọ̀, a sì lè yọ wọ́n kúrò nínú ara wọn. Ṣùgbọ́n tí ò bá jẹ́ pé wọ́n jọ ní order kan náà, o ò lè ṣe bẹ́ẹ̀ o. So láti wá rò wọ́n papọ̀, ká pé mo fẹ́ ro A àti B papọ̀ nísìnyí, àbí mo fẹ́ yọ B kúrò nínú A, kò le rárá. So pé yóò máa jẹ́ A11, A12, A21, A22. Jẹ́ n lo ẹyọ kan kó má baà dàrú. Wọ́n ṣe yọ̀nú ń kọ ti yíyọ kúrò náà. Ó yá, plus B11, B12, B21, B22. Láti ṣe bẹ́ẹ̀, òhun ni pé ó mú ohun tó jẹ́ alákọ̀ọ́kọ́ níbí báyìí, ohun tó wà ní ipò row àkọ́kọ́, column àkọ́kọ́, ó rò papọ̀ mọ́ row àkọ́kọ́, column àkọ́kọ́, yóò máa jẹ́ A11 plus B11. Ó tún mú ohun tó wà ní ẹ̀gbẹ́ yìí, tó ti yé, pẹ̀lú ohun tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí náà, òhun náà máa jẹ́ A12 plus B12. Ó yá, eléyìí náà ńkọ́? A21 plus B21. So A22 plus B22. Ṣó ti yé wa báyẹn? Ǹjẹ́ tí àlàyé bá yé, láti ṣe yọ wọ́n kúrò nínú ara wọn náà ò le rárá, òhun náà máa jẹ́ alákọ̀ọ́kọ́ eléyìí minus alákọ̀ọ́kọ́ eléyìí náà, A11 minus B11. Row alákọ̀ọ́kọ́, column ẹ̀kejì eléyìí minus row alákọ̀ọ́kọ́, column ẹ̀kejì eléyìí náà. Ṣó ti yé wa báwọn? Àwọn tí wọ́n jọ wà ní àyè kan náà. Ṣó ti yé mi báwọn? So ó rí i pé wọ́n ní kí ni o, ó rí i pé sájá àti àgùntàn tí wọ́n jọ máa ń lọ papọ̀, wọn ò jọ lọ papọ̀, ajá àtajá, àgùntàn àtàgùntàn. So B21, A22 minus B22. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ eléyìí tí ó jẹ́ ó yé wa yéké. Example. So example, if P is equal to 137,201, Q is equal to 141,181, find number 1 P plus Q, Q plus P, P minus Q, Q minus P. Ó yá, ó rí i pé kò le rárá. Mo ní bó o ṣe ń ro nọ́mbà papọ̀ ní matrix, ó fara pẹ́ bó o ṣe ń rò wọ́n papọ̀ nínú àwọn kí ni o, nínú àwọn ìròpọ̀ eléyìí tí a sábà máa ń ṣe. P plus Q náà jẹ́ kí ni o, 137,201 plus 141,181. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, tó bá tẹ̀síwájú lórí rẹ̀, P plus Q, má gbàgbé ohun tí mo sọ, èyí tó wá nípò alákọ̀ọ́kọ́ níbí báyìí, àkọ́kọ́ náà
a lè rò wọ́n méjèèjì papọ̀ àbá a lè rò wọ́n o torí ọ́dà alákọ̀ọ́kọ́ papọ̀ mọ́ ọ́dà ẹlẹ́ẹ̀kejì. Kí ni ọ́dà alákọ̀ọ́kọ́? 2/3. Ó rí i pé ọ́dà ẹlẹ́ẹ̀kejì náà jẹ́ 2/3. Tó bá rò wọ́n papọ̀ náà á tún ní matrix tó jẹ́ 2/3. tó ti yé wa báwọn. So 1 + 1 yóò fún mi ní 2, 3 + 4, 7. Ó rí i pé mo mú ìparí bíbá yìí náà pẹ̀lú ìparí eléyìí náà 7 + 1, 8. Alákọ̀ọ́kọ́ bíbá yìí pẹ̀lú alákọ̀ọ́kọ́ bíbá yìí. Alákọ̀ọ́kọ́ ró ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú alákọ̀ọ́kọ́ ró ẹlẹ́ẹ̀kejì 2 + 1, 3. Èyí tó wà láàrin ró kejì pẹ̀lú èyí tó wà láàrin ró kejì eléyìí náà 0 + 8 yóò jẹ́ 8, 1 + 1, 2. Ó rí i pé ó rọrùn púpọ̀. Bó ni Q + P náà? So Q + P náà máa jẹ́ kí ni o? Kí ni Q wa? 141, 181 + 137, 201. Má gbàgbé wo bí n ṣe ń ka ró lọ́kọ̀ọ́kọ́ mọ́ kà, ró lòyún fi kọ́kọ́ mọ́ kà. tó ti yé báwọn. A máa ń ka matrix ní kí ni o? Row wise, ró lọ́kọ̀ọ́kọ́ kà. Yá tún tẹ̀síwájú lórí òun náà. Alákọ̀ọ́kọ́ eléyìí pẹ̀lú alákọ̀ọ́kọ́ eléyìí 1 + 1 yóò fún mi ní 2. Aláàrin pẹ̀lú aláàrin eléyìí náà 4 + 3, 7, 1 + 7, 8, 1 + 2, 3, 8 + 0, 8. Èyí ìparí bíbá yìí pẹ̀lú ìparí bíbá yìí 1 + 1, 2. Ó rí i pé tó bá ṣàkíyèsí wọn, wo P àti Q mi, P + Q mi, kò sì wo Q + P bákan náà wẹ̀, ó rí i pé answer kan náà mo get. Àjá sí pé ó tún fara pé addition gidi náà. Ó rí i pé láddition gidi tí n bá ní 2 + 3 kí ni ó máa fún mi? 5. Tí n bá wá yí wọn pó ńkọ́? Tí n bá tún ní 3 + 5 náà, 3 + 2 ńkọ́? Ó rí i pé 5 lòun náà. Kí là máa ń pè eléyìí? A máa ń pè ní kí ni o? Commutative property. So àjá sí pé addition, ó rí i pé addition ó wà commutative ní normal addition. Àjá sí pé addition náà wà commutative ní matrix náà. So ó ti yé báyẹn. Ó rí i pé mo ní kí ni o? P + Q mi ó equal sí kí ni? Q + P. Àjá sí pé kí ni o? Ó wà commutative, addition wà commutative ní matrix. Àjá ó bóyá subtraction náà wà commutative, má gbàgbé. Àjá tún find the P - Q mi. So kí ni P mi? P mi jẹ́ kí ni o? 137,201, 137,201 minus 141,181, 141,181. Àjá ṣe. Àjá sí pé P - Q mi kí ni ó máa jẹ́ o? 1 - 1, 0. Ó ti alákọ̀ọ́kọ́ eléyìí minus alákọ̀ọ́kọ́ eléyìí 3 - 4, -1, 7 - 1, 6, 2 - 1, 1, 0 - 8, -8, 1 - 1, 0. Ó rí i pé iṣẹ́ fàájì ni, kódà ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó lè ṣe é tó bá ṣàlàyé fún un yékéyéké. Já ṣe Q - P náà. Q - P òun ó máa jẹ́ kí ni? 141,181 minus 137,201. So àjá sí pé Q - P náà máa jẹ́ kí ni o? 1 - 1, 0, 4 - 3, 1, 1 - 7, 6, 1 - 2, -1, 8 - 0, 8 àti ìparí rẹ̀ náà 1 - 1, 0. Ṣé wọ́n jọra wọn? Ó rí i pé wọn ò jọra wọn o. Àjá sí pé P - Q kò jẹ́ kí ni o? Kò jẹ́ Q - P. A máa sọ pé subtraction mi is not commutative ní kí ni o? Ní matrix. So ó rí i pé nínú subtraction eléyìí tó máa ń ṣe gan náà kò wà commutative, torí tó bá ní 2 - 3, kí ni 2 - 3? -1. Tó papọ̀ mọ́ 3 - 2, 3 - 1, pé òun náà ṣe kí ni? Òun náà wà commutative. So lọ dì wọ́n mú, á máa lò ó dáadáa. Ó rí i pé addition àti subtraction matrix kò le rárá. Fẹ́rànjẹ̀kọ́ ni pẹ̀lú. Má gbàgbé tó gbúdọ̀ dì mú tó jọ ohun tá a ti máa ń ṣe bọ̀ tẹ́lẹ̀, òun náà ni pé kí ni o? Your A + B rẹ, so ó papọ̀ mọ́ B + A o, àbí? A - B ńkọ́? Ó papọ̀ mọ́ kí ni o? B - A. Ó rí i pé property eléyìí là ń pè ní kí ni? Commutativity. Tó ti yé, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni associative property pẹ̀lú tó bá ní mẹ́ta.
so kódà ó bá change order wọn síra wọn answer kan náà ló tún máa get ṣùgbọ́n eléyìí náà kò tún ṣiṣẹ́ kíni kò ṣiṣẹ́ fún ìyọkúrò so a minus b minus c kò ní máa jẹ́ kíni o a minus b minus c ló dì mọ́wọ́ ó máa ń sábà jáde tó ti yé báwọn so ṣùgbọ́n tó tún gbọ́dọ̀ dì mọ́wọ́ má gbàgbé identity element rẹ ní addition tá bá ní identity element pé kí ni mo rò pọ̀ mọ́ nọ́mbà kan tí ó máa fún mi nọ́mbà òun padà so pé tí n bá ní 3 plus kí ni ó máa fún mi ní 3 padà ó rí pé 0 ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní addition àti subtraction so identity element wọn òun náà ní kí ni o 0 matrix so ti yé tá bá ní a plus 0 yá mọ̀ ní a padà so ti yé báwọn so eléyìí tó yẹ pé kí ni 0 rẹ ó jẹ́ kí ni o 0 matrix má gbàgbé 0 matrix kí mo pe 0 matrix fún wa tàbí non matrix òun náà ni pé gbogbo element ibẹ̀ 0 ló jẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 1 3 5 7 so ó rí pé tí n bá ro 0 matrix mọ́ 1 3 5 7 náà ni mo get padà ó yá 1 plus 0 1 3 plus 0 3 5 plus 0 5 7 plus 0 7 ó rí pé kankan náà ni a já sí pé kí ni o identity element ni 0 matrix identity element fún matrix under addition so eléyìí tó yẹ kí identity matrix náà máa jẹ́ kí ni identity element fún matrix ní under multiplication ní mo ṣàlàyé fún wa ní ọjọ́ iwájú kó lè yé yékéyéké dáadáa ìjẹ́ tí eléyìí bá yé wa eléyìí ni bó ṣe máa ṣe kí ni o bó ṣe máa ro nọ́mbà pọ̀ bó ṣe máa yọ kúrò nínú ara wọn mo ń gbà ọ́ níyànjú láti subscribe sí orí ìkànnì mi kó bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú tí màá fi máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. O ṣeun.